ọwọ́ ọlọ́pàá ti tẹ afurasí tó pa ọlọ́kadà ní Delta. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti tẹ afurasí tó ṣekú pa ọkùnrin ọlọ́kadà kan Friday Orungbe ẹni ọdún 53 ní Agbor níjọba ìbílẹ̀ Ìká. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Bright Edafe sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó gbé jáde lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún yìí làwọn mọ̀lẹ́bí Friday lọ fi tó àwọn ọlọ́pàá létí pé ọkùnrin náà di àwátì lọ́jọ́ kẹfà oṣù kẹwàá ọdún yìí pẹ̀lú alùpùpù ìfáàn rẹ̀. Ní kíákíá ni ọ̀gá ọlọ́pàá ní agbègbè ti ní kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí lórí ohun tó ṣokùnfà bí ọkùnrin náà ṣe sọnù. Lásìkò ìwádìí ní ọwọ́ àwọn ọlọ́pàá tẹ arákùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Musa Buhari ẹni ọdún 25 tí wọ́n ka ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Friday mọ́ lọ́wọ́. Nígbà tó wọ́n fi ọ̀rọ̀ wá Musa lẹ́nu wò, ó jẹ́wọ́ wípé òun àti ọkùnrin kan ni wọ́n jọ hùwà láabi ọ̀hún. Wọ́n ti wá gbé arákùnrin Friday lọ sílé ìgbókùpamọ́sí fún àyẹ̀wò nígbà tí afurasí náà wà lákọlò àwọn ọlọ́pàá fún ìwádìí kíkún.